kí wa lẹ́ẹ̀kan sí ẹ̀rí pé àwọn kan ló lọ ń bọ́ọ̀dì yẹn ẹ̀yà oríṣiríṣi lọ́lọ́run dá tẹ́ bá wo ẹ̀yìn mi báyìí oríṣiríṣi ẹ̀yà lọ́lọ́run dá kò ń ṣe ẹ̀yà kan ọlọ́run dá wa náà dáadáa ibi tí àwọn amúnisìn tí wọ́n múra wọn sí tó ń ṣàwà òun ló gbé wa débi tí a dé yìí Koiki Media bí mo dẹ̀ ṣe máa ń sọ ní gbogbo ìgbà àwọn tí ìlú wọn tí wọ́n jẹ́ ajagunbalẹ̀ tó ti wá jagunbalẹ̀ láti 19th century àwọn lọ́wọ́ ń sọ fáwa nísìn báwa ṣe máa gbégbé ayé tiwa olúkálùkù wa ń sá káàkiri à ń lọ different part of the globe èmi náà sá káàkiri ni ó ló fi gbé mi dé UK àdúpẹ́ fọlọ́ mo dúpẹ́ fún màmá mi lẹ́ẹ̀kan sí but ìbéèrè kan tí mò ń béèrè ni pé ṣé orí táwa mú wá sáyé ṣé kò ń ṣorí dáadáa ni orí dáadáa ni but ibi tí àwọn amúnisìn tí wọ́n ò fẹ́ jẹ́ kí orí yẹn kó ní àlùyọ wọ́n ò fẹ́ jẹ́ kó rí àṣeyọrí wọ́n fẹ́ yẹ ká wà lábẹ́ wọn àwọn wo ni àwọn tó ń pè ní globalist àwọn tí wọ́n di ara wọn mú tó ń ṣayé tí wọ́n ń tẹ̀wárì tó ń control wa IMF World Bank oríṣiríṣi country tó jẹ́ pé inú Nàìjíríà yẹn ló ti ń jẹ mùdùmùdù tèmi bá wá ń sọ pé ká dìde ká gbára wa sílẹ̀ ká lè tètè ní àlùyọ torí pé kí wọn náà lè ráyé gbé bàbá oríṣiríṣi ibi tó lúkálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ a náà fẹ́ gba country wa àwọn kan tún ní irọ́ àsìkò tí tó ẹ má ti jẹ́ ká béèrè ká kọ́kọ́ lọ gba restructure kí ló dé tá a lè gba country wa ká gba fún country tiwa náà bọ̀dé mímọ̀ pé tó bá yá akólòlò àpè bàbá ẹ wá rí oríṣiríṣi ìlú náà ló wà mo ní ẹ̀mí àmú kódà bí kò tí ì ṣe travel torí gbogbo ala ní passport àti travel tẹ́lẹ̀ but eléyìí tán ní identification wa tó ti rí ó máa bá mi dé London owó yẹn Odùduwà nation orílẹ̀-èdè diplomatic passport kò ń ṣòwò ni mo fi ń travel o mo ní tí mo fi ń travel mo ní passport mo fi ń travel but eléyìí náà identification mi ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Odùduwà tó bá bi mí pé ṣé mo ní identification mo lè yọ jáde fún wọn tó ń sọ pé ṣé a lè fi travel èmi ò ní kó fi travel ọ̀ kó o má fi travel torí gbogbo wa la ní passport àti ń travel àìrẹ̀ tí di orílẹ̀-èdè a ṣì di country àìtí di country a ṣì ń gbìyànjú pé ká di country ni tá bá di country wa yes olúkálukú ló ní passport tiẹ̀ tó mú dání tó fi ń travel as an identification kódà ṣe o ti gbọ́ pé UK gan ti ní tó o bá ní ID card o lè ṣiṣẹ́ ní UK wọ́n ní nǹkan tó ń pè ní share code yẹn ló máa fún àwọn tí wọ́n ní British passport ó ń ṣe gbogbo èèyàn ló ní British passport bó ṣe máa ń sọ fún yín kò ń ṣe gbogbo èèyàn ló ní British passport àwọn tó ní British passport ti pọ̀ bíi bua tọkàn ẹlòmíì resident ẹlòmíì visa oríṣiríṣi visa ló dẹ̀ wà lágbàáyé but náà sọ ni pé tá bá dá dúró ta ní country tiwa tá bá ti fẹ́ travel eléyìí la máa nà sí wọn but ìlú tí àìtí ìsọfúnpa ti di country lóòótọ́ wọ́n lè refuse ẹni visa lórí passport ní wọ́n ṣe dandan pé wọ́n gbọ́dọ̀ fún ẹni visa torí pé wọ́n ti recognize wa as a country bọ́jọ́ tá bá ti ní recognition ta ní government tiwa tá bá ti sọ pé passport wa lélẹ̀ wọ́n ti di dandan pé kọ́ gbọ́dọ̀ accept ẹ̀ airline gbọ́dọ̀ accept ẹ̀ torí àwọn tó lọ bọ́ọ̀dù torí àwọn tó ń lọ bọ́ọ̀dù yẹn nísìnyí wọ́n ní passport tiwọn so eléyìí lè ṣe ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn pé èyí tá bá ń ṣe ká gbìyànjú ẹ wo ìdájọ́ ṣe láti July ta lọ sọ́dọ̀ àwọn ọba ìgbìyànjú kan náà nìyẹn rally dẹ̀ ṣe ń lọ rally ò tí tàn awareness ṣe ń lọ month yìí ni month of diplomacy ní United Nations ìyẹn wàá mí pé United Nations máa fún yín ní country ẹ wo gbogbo nǹkan bára wọn jà ẹ wo gbogbo òlú tó ti recognize the Palestinian lẹ́nu ẹni sìn tó bá tó àsìkò àwọn kan náà máa recognize wa but àsìkò yẹn ní àìtí mọ̀ ní ìgbà wo ìyẹn ni gbìyànjú wa ó gbọ́dọ̀ continue wọ́n ti dá rúbà sílẹ̀ ṣe ti gbọ́ láìpẹ́ láì jìnnà a tún máa ní bank card tí a lè máa fi ná rúbà yẹn náà bẹ́ẹ̀ ni because ní UK èmi náà ní mo ní
pé àwọn pay as you go account tó ń ṣe high street bank tí gbogbo wa ń lò, wọ́n ń pè kan ní Tide, wọ́n ń pè kan ní oríṣiríṣi banquets, oríṣiríṣi ló wà. So táwa náà bá wá ní a fẹ́ create template àbí payment card nísìn, ẹ tún bẹ̀rẹ̀ sí pariwo, ìyẹn náà fẹ́ tó jáde títí December lágbára Ọlọ́run, ìyẹn náà máa jáde. But in tó wà bẹ́ẹ̀ ni pé kò sẹ́nìkan tó máa gbà wá sílẹ̀. Ṣáwọn tó ń gbádùn ayé káàkiri, àwọn tẹ́ ń wò lẹ́yìn mi, ṣáwọn ló máa gbà wá sílẹ̀? Nobody máa gbà wá sílẹ̀, àwa la máa lọ gbára wá sílẹ̀. So ìdí tí a ṣe gbọ́dọ̀ dìde tán nìyẹn. Koiki Media, bringing the world closer to your doorstep.